Mi mọ̀ bóyá ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State ní Woro ní Kayama local government tí wọ́n ti pa èèyàn bẹ́ẹ̀ni over 200 ní ọjọ́ kan. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. Askandari ẹ̀jọba mute ìgbà tí gómìnà jáde wọ́n ní wọ́n lọ introduce extremism sí wọn bíi sharia ṣùgbọ́n àwọn èèyàn yẹn wọ́n gbà, wọ́n ti lọ ń wàásù ẹ̀ fún wọn ti pẹ́ wọ́n gbà, so wọ́n nítorí ẹ̀ ni wọ́n ṣe lọ pa wọ́n. So àwa wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí, a ṣe ìwádìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lóòótọ́, a rí pé gbogbo nǹkan tí àwọn ará bẹ̀ yẹn, àwọn tó lọ pààyàn bẹ̀ yẹn lọ ṣe, gbogbo ẹ̀ ló wà nínú Quran, Islam, Hadith, àti pé bí Islam gan ṣe tàn kálẹ̀ tó fi débi tó délé ní gbogbo ọ̀nà yẹn náà ni wọ́n gbé gbà. So o nìkan tí à ń sọ bí lálẹ́ a dẹ̀ rí nínú Quran verse kan ó lélẹ̀ Quran 47:4 Surah Muhammad. So ẹ bá wa kà á, ẹ ṣé. Ṣé wà ń bẹ̀? Mo wà pẹ̀lú yín dáadáa. Ó yá ẹ bá wa ka Quran verse yìí, ẹ ṣé. فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا ṣe rí kí a má parọ́. ẹ kà ẹ máa tú ẹ kà no àyà yẹn le, ẹ má jẹ́ ń tú, ẹ dákun. mo fẹ́ sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ni. no ẹ kọ́kọ́ bá wa kà, kì í ṣe gbogbo èèyàn ni ọ̀rọ̀ yẹn yé. ẹ jọ̀ọ́ gbogbo ilé ẹjọ́ ẹ bá wa power tab kíní ìkéré 580k 1.5 lẹ́ni wá, ẹ jọ̀ọ́ ẹ bá wa power tab kẹ́ ẹ join ẹ lo atmi yẹn, ẹ jọ̀ọ́ 1 coin péré ni ẹ jọ̀ọ́ kó lè strong dáadáa so that tún máa enjoy kíní ìfọ́dà, ẹ jọ̀ọ́ ẹ bá wa power tab dáadáa, ó yẹ ká ti wọ 1 million látàárọ̀, ẹ jọ̀ọ́. So ẹ má bínú Mr. Yaya Gambari, ẹ jọ̀ọ́ ẹ bá wa ka kíní yìí kẹ́ẹ̀dẹ̀ bá wa tú, ẹ jọ̀ọ́ whatever tẹ bá rí ń bẹ̀ whatever nǹkan tẹ bá rí ń bẹ̀. فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما من بعد وإما فداء حتى تدع الأرض أوزارها ذلك ولو يشاء الله لا تصور منهم ولكن ليبلو بعضكم ببعض الذين قتلوا في سبيل الله فلا يضل أعمالهم. ó yá ẹ bá wa tú láì ṣe tẹ̀síìrì kankan, ẹ jọ̀ọ́ ẹ kàn bá wa tú straight bẹ́ẹ̀ ṣe ká yẹn, ẹ jọ̀ọ́. فإذا لقيتم الذين فضرب الرقاب, ìgbà tẹ́ bá ti mú àwọn kèfèrí ìyẹn àwọn káfíìr, فضرب الرقاب حتى إذا ìtumọ̀ yẹn ó lágbára. kò sí nǹkan kan náà, ẹ sọ náà, ṣé bí ìwé lẹ kà á gbà tí òun ṣẹ̀yìn lẹ sọ, ẹ sọ náà, Allah ló sọ kò ń ṣẹ̀yìn. ó ní tá bá rí àwọn kèfèrí ká fìdá bá wọn ṣeré lọ́rùn títí. bá fìdá báyọ̀ ṣeré lọ́rùn ni wà á tún gbọ́ tuntun lálẹ́ yẹn. wọ́n ṣe rí ọwọ́ kan gé orí mọ́lẹ̀. bàbá mi olówó èkó ẹ̀ káàbọ̀, ó ní ká fìdá bá àwọn ṣeré lọ́rùn. mi ò tún gbọ́ nǹkan tí mo tún gbọ́ lálẹ́ rí ẹ̀yìn èèyàn wa. Yàyà Gàbàrí kí ló dé tẹ̀ ṣe báyìí? ẹni kàn fìdá bá wọn ṣeré lọ́rùn. èmi ò rí báwọn ṣeré nù nǹkan tẹ́ ka ọ. èmi ò rí báwọn ṣeré o. Yorùbá yẹn yìí kò ń ṣe nǹkan tó yàn lè máa sọ ní gbangba. ṣé ẹ ní moral attitude jọ ẹni tó kọ́ lọ ni? ṣé ẹ ní moral character jọ ẹni tó kọ́ lọ ni? kó má yẹ pé ẹ tún ti ní moral character jẹ́lẹ́dàá yín Allah lọ. kò sí nǹkan tó ju nǹkan tí wọ́n bá ti kọ, kò sẹ́ni bọ̀dì tó lè. no like kó má jẹ́ pé ẹ ní ìjọmọnìyàn ju ẹni tó pàṣẹ nǹkan tó wà níbẹ̀ yẹn lọ. ẹ mọ̀ pé tó bá yẹ pé ẹ ní ìjọmọnìyàn ju ẹni yẹn lọ
ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ yẹn máa tì yín lójú láti sọ ṣe ó tìyàn lójú understand ó tìyàn lójú. a jẹ́ pé níjọmọ nìyànjú aláàlọ́ nìyẹn téèyàn ó bá wá tẹríba fún nǹkan ṣé nǹkan tó kéré síyàn ló yẹ kéèyàn tẹríba fún ni àbí nǹkan tó jù yàn lọ. nǹkan tó jìyàn lọ ni. ṣé ẹ ti rí pẹ́yìn ní moral character jà láàlọ́ báyìí àbí kí lẹ fi ṣe rí áyáyà tẹ kà yìí bẹ́ẹ̀ ni sà áyà tẹ mú wáyé bẹ́ẹ̀ ni níwájú ilẹ̀ àtọlọ́hun kò sí bí èèyàn ṣe fẹ́ tu àbí bí èèyàn ṣe fẹ́ tì tí ò ní jọmọ́ nǹkan táwọn bandit yẹn ṣe. kí lẹ sọ ẹ repeat nǹkan tẹ́ sọ ẹ̀mí gbọ́ dáadáa. mo ní níwájú ilẹ̀ àtọlọ́hun áyà yìí kò sí bí èèyàn ṣe fẹ́ kà á sà tí ò ní jọmọ́ nǹkan táwọn bandit yẹn ṣe. kò sí béèyàn ṣe fẹ́ kà á tí ò ní jọmọ́ nǹkan tí àwọn bandit yẹn ń ṣe àbí nǹkan tẹ́ sọ kọ́ nìyẹn. bẹ́ẹ̀ ni ó pẹ́ra wọn púpọ̀ ó súnmọ́ra wọn púpọ̀. ẹ ṣe tẹ́ ẹ sọ òótọ́ ọ̀rọ̀ ṣé irú àyà yìí ǹjọ́ wá yẹ ká sọ pé a gbà pé ọwọ́ ẹni tó dáyé àtọ̀run ni ó lè sọ̀rọ̀ àwọn nǹkan báyìí. ẹni tó dáyé àtọ̀run náà ló sọ. ẹ rò pé ẹni tó dáyé àtọ̀run ló sọ àbí ó lè sọ. ẹni tó dáyé àtọ̀run náà ló sọ Allah ló sọ ọlọ́run bá alẹ́kọ̀ọ́lá ló sọ. Allah ni kì í sọ ọlọ́run sẹ́ Allah ni. bẹ́ẹ̀ ni Allah alẹ́kọ̀ọ́lá. alẹ́kọ̀ọ́lá wọn kọ alẹ́kọ̀ọ́lá síbi kankan ní Kùránì. Askandari ẹjọ́ ẹ mute ẹjọ́ ẹ ń echo. ṣé irú ẹni tó sọrú ọ̀rọ̀ yìí ǹjẹ́ ẹni tó yẹ kéèyàn wá gbà pé òun ló dáyé àtọ̀run kéèyàn gbà pé òun ló dáyé àtọ̀run ní ẹni tó sọrú nǹkan báyìí. ṣé mọ̀ pé oríṣiríṣi nǹkan oríṣiríṣi lọ́nà nǹkan tí ẹni tó dáyé àtọ̀run sọ ń bí báyìí ṣé mọ̀ pé kò tiẹ̀ sọ pé kẹ́ ẹ bá wọn jà lásán ó júwe ibi tí wọ́n á ti máa bẹ́ wọn ẹ mọ̀ ẹni tó dá nǹkan ó wá wò pé ibo ni ẹ ti lè máa parí nǹkan yìí ó wá júwe ibi tí wọ́n á ti máa bẹ́ wọn gangan pé ẹ kàn lọ́mọ fá wọn lórí lọ ṣé ẹni tó dá nǹkan ǹjọ́ lè máa pàṣẹ ìbàjẹ́ tó le tó báyìí fún nǹkan tó dá yẹn ẹ má ṣàbòsí Mr. Yahya Gambari torí gbogbo ẹ̀ ó ti aṣọ ti ṣí lójú eégún kí lẹ rò pẹ̀lú nǹkan tó wà ń bíbẹ̀. ṣe nọ́mà gẹ́gẹ́ bí Allah tó já gbogbo wa tó dẹ̀ já aláàánú kò yẹ kí irú kan báyìí jáde láti bẹ̀. kò yẹ kó jáde. àmọ́ ìdí tọ́lọ́run bá fi àmọ́ ìdí tọ́lọ́run fi tí Allah fi sọ bẹ́ẹ̀. Yahya Gambari ẹ jẹ́ kí n tún bi í léèrè béèrè kan bí mo ṣe wà yìí tí n bá ní kọ̀ǹpútà mo wá lọ install software tí ò dá sí orí ẹ̀ kọ̀ǹpútà yẹn wá máa function ó ń ṣe yamayama kò fún mi ní the right result ṣé èmi ni mi ò dá ní àbí kọ̀ǹpútà tí mo ṣe tí mo install corrupt software sórí ẹ̀ ṣóun ló wà at fault ni. ṣé wọn lè sọ̀rọ̀ jọ. àbélò ẹ̀jọ̀ mute ṣé mi tí mo èmi mọ̀ pé nǹkan tí mo fẹ́ fi sínú kinní yìí ò dáa ṣe understand mo wá fi sí ó wá ń fún mi ní bad response kò fún mi ní nǹkan gidi ṣé èmi tí mo install ẹ̀ lèèyàn burúkú ni àbí kinní tó ń fún mi ní bad response yẹn ni nǹkan tí ò dáa. ẹ̀yin tẹmọ mọ install ẹ̀ lèèyàn burúkú. èmi tí mo mọ̀ install ẹ̀ lèèyàn burúkú gẹ́lẹ́ bó ṣe rí lẹ ṣe sọ yẹn. ms bàbá ẹjọ ẹ bá mi gbé Quran 6:125 jáde ẹjọ. ẹjọ sí mo lè sọ̀rọ̀. no ẹ ní sùúrù Mr. Ebelo ẹjọ ẹ ní sùúrù.
Of course, I'm popular, but I will not allow things to go like this. Doesn't matter how you feel about it. So far, it is the fact. Ṣé mo lè sáré sọ kí ní kankan tó kọ́ máa continue? No, ẹni any sùn ẹ jẹ́ kó ṣe tán. Yàyà Gàmbàrí ṣé wà ń náà bẹ̀? Ẹ bá wa bẹ́ẹ̀ ni ka ẹ bá wa ka Quran verse yìí ẹ jọ̀ọ́. ṣé ẹ̀jẹ̀ má bínú áyà wo ni ná Suratul An'am. Al-An'am Quran 6:125. Ṣé mo lè kọ́kọ́ clarify ayé ilé ìtẹ́ ọkọ̀ gbé kọjá yẹn? Tó bá ti ẹ má wọrí tó bá ti dé ọ̀dọ̀ yín ẹ máa clarify àwọn máa bá yín gbé padà ẹ má wọrí. There is enough space for you to fly. So ó yá ẹ bá wa kà á ẹ jọ̀ọ́. Má bínú mò ń bọ̀ ó sáré wá ń bí báyìí náà. Faman yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil Islam wa man yurid an yudillahu yaj'al sadrahu ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون. Ẹ bá wa tú Mr. Yàyà Gàmbàrí. Ṣé gbọ́ ẹ bá wa tú. ṣé mo pé nísìnyí ẹ mọ̀ pé àwọn àyà yìí No, tafsiri tẹ́ bá yẹn ti tú tán ẹ má wọrí tẹ́ bá ti tú tán ẹ má wọrí ẹ má sọ nǹkan tẹ́ fẹ́ sọ tẹ́ bá ti tú tán. kí n tú pẹ̀lú èdè Yorùbá. Bẹ́ẹ̀ tú sí Yorùbá. pẹ̀lú èdè tó lọ́lá jù lágbàáyé. Wàláì. àti tú kọ́ ló lè but ẹ̀rù ń bà mí àti tú ṣé kí ẹ̀jọ̀ ẹ̀ ṣe jẹ́ kí àwọn àfáà tó wà níbà ìtù tó yọ Ọlọ́run ẹjọ́. má Okay, bẹ̀rù ẹ̀yin lẹ́ka ẹ̀yin náà ní kẹ́ bá wa tù ẹ má bẹ̀rù ẹ má fòyà. Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Ọ̀pá yìí ó lágbára pọ̀. kò lágbára Yàyà Gàmbàrí. Àkùráyè ẹ fi ọ̀rọ̀ Bàbá ètò láyé ẹgbọ́n sókè. tí mi fún Yáyá náà kẹ́ bá fa ẹ̀ sọ. ms bàbá ẹ bá wa gbé Quran 47:4 yẹn síbẹ̀ jù. akọ̀rọ̀ ẹ jẹ́ kẹ́ni ẹ jẹ́ kó tún nǹkan tó kà ẹ lè gbé lọ bẹ́ẹ̀ náà àwọn tó gbọ́ gbà tó kà wọ́n gbọ́dọ̀ gbọ́ ṣe máa tún ẹ jọ. Ok Yàyà Hmm? ẹ bá wa tú sẹ́ ẹ jọ sá ẹ bá wa tú. Ẹ kàn tú ẹ má wọrí kò sí nǹkan kan tó lé ń bẹ̀ ẹ bá wa tú kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ẹ pé àká tafsir. Ẹ kò sí nǹkan tẹ́ bá fẹ́ ka tẹ̀síìrì tẹ́ bá tú tán máa bá yín gbé tẹ̀síìrì rẹ̀ jáde kò ń ṣe nǹkan kan tó tẹ̀síìrì ń bí báyìí kò ní ìtumọ̀. Ok ṣé kí n sọ pé mi ò mọ̀. Àtẹ bá mọ̀ tẹ́ bá sọ pé ìmọ̀ ẹ ṣàbòsí nìyẹn. Ok ẹ sọ pé mi ò mọ̀ ẹ jọ̀ọ́. Ok kò sí wàhálà. ms bàbá ẹ bá wa gbé Quran 47:4 kí ebè ló bá wa sọ nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ.
ó yá Ebelo ẹjọ́ ẹ̀ ọ̀mú ìsúmáìkì yín yàyà imut bẹ́ẹ̀ yẹn ká fi ṣetán pẹ̀lú wọn. All right now, thank you very much, everyone. ẹ fún Ebelo ní protocol. Ẹ jọ̀ọ́ Ebelo to begin Allah ní with, kẹ́ bá wa lò nínú tẹ́ bá fẹ́ bá wa ka Quran verse yẹn ọ̀rọ̀ okay, Islam Allah là ń sọ bíbá yìí so Allah ní kẹ́ bá wa lò. of course, Eru Allah lawa. And then to begin with, I'm very proud. Eru Allah ni mi. It's not a matter of pé àwọn argue kí wọ́n sọ pé ẹ̀ṣẹ̀rú Ọlọ́run lẹ́nìkan àbí kíní. Àwa Mùsùlùmí, Eru Allah la wà. Okay. So, We are very happy to have you yes. as a slave of So Allah it's not tonight. So kò ó sí yá gbà ẹ bá wa ka kíní ìtẹ́ bá wa tún. Àwọn ẹrú Allah náà la fẹ́ ń bíbá yìí. So okay. inú wa máa ń dùn tá a bá ti rí àwọn ẹrú Allah. Àwọn ọmọ aládé àwọn ẹrú Allah wa bá àwa ọmọ aládé ni. So I understand So that. So ẹ bá àyà wa náà sọ pé فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فسدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أو سار هذا ذلك ولو يساه الله لن تصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضلوا أعمالهم. So nǹkan tí àyà náà sọ is pretty straightforward. ẹ bá wa kà straightforward yẹn náà ẹ bá wa kà. Gbogbo ogun t'Ànábì jà pátá. No mi kò sí yẹn ń bẹ̀ kò sí gbogbo ogun t'Ànábì jà pátá ń bẹ̀. Okay, kí n sọ meaning rẹ̀ fún yín. Ẹ tú bẹ́ẹ̀ ṣe kà á yẹn. So when you meet the disbeliever in the battle, strike their neck until you have thoroughly subdued them.